Hi everyone, welcome to my channel. tí a bá ti dá Ifá tó bá jẹ́ Ògbèrùkúsá báyìí tí ọ̀nà tí mo fẹ́ ṣàlàyé lẹ́ẹ̀kan ìkìn leléyìí ìkìn Ifá rẹ̀ ọ̀pẹ̀lẹ̀ ní eléyìí méjèèjì ni ló wúlò ṣùgbọ́n tí a bá rí eléyìí lọ́wọ́ babaláwo dáadáa tó bá jẹ́ pé nǹkan tó ń lò gbogbo ìgbà leléyìí ẹnìyàn ó dára ẹ̀ lójú ó jẹ́ babaláwo tó kọ́ Ifá tẹ́ bá délé aláwo tó bá jẹ́ pé eléyìí ló ní tó jẹ́ pé gbogbo ìgbà eléyìí ló fi ń dá a jẹ́ pé ìmọ̀ ẹ̀ kò kú tó torí pé àwọn tí wọ́n kọ́ wa ó jẹ́ kó yé wa pé tá bá ń dá eléyìí bá ṣe ń kó dáńsìn tá à ń ṣe báyìí ètí ń bá mọ̀ ni màá fẹ́ tẹ̀ sójú ọpọ́n mi torí pé ẹ̀yin kò yẹ́yìn èmi ni màá kó dá nǹkan tí ń bá ti mọ̀ ni màá tẹ̀ sójú ọpọ́n yìí màá máa sọ nǹkan tí mo bá rí àmọ́ tó bá jẹ́ pé eléyìí ni babaláwo mú lọ́wọ́ tó ṣe báyìí gbà ká mọ̀ pé a ní 256 ní Ifá yẹn ẹni odù ló lè jáde láti orí ẹsẹ̀ eléyìí last born lè jáde ṣé mọ̀ pé tí ó bá padà wá kọ́ débẹ̀ kò ní lè kí so a master ju ara wa nídìí iṣẹ́ yìí bọ́ tá bá padà wá dá eléyìí tá bá ti wá fi yànnà náà ẹ̀ a máa béèrè question lọ́wọ́ eléyìí pé nǹkan tí a béèrè yìí ṣé ọ̀nà báyìí tó bá sọ pé bẹ́ẹ̀ ni ọ̀nà ni àṣẹ wa padà sọ́dọ̀ master pé náà ńgbà tá ti wá béèrè gbogbo nǹkan tí àfẹ́ yìí tí a yàn kalẹ̀ yìí tá bá ti wá padà wá ṣe nǹkan yẹn bí ètùtù báyìí nǹkan yẹn á padà á gbà àtùpà àtúnṣe tá bá ti fi sórí odù yẹn tá bá ti wá fún un tẹ́ni yẹn bá ti wá padà wá dì ṣe mọ̀ pé dádì lélẹ́yìí tó bá ti wá mú ọsàn yìí ó fi sọ fún wa pé gbogbo nǹkan tí à ń ṣe yẹn ló wà ní grant so tá bá ti wá dá Ògbèrùkúsá bẹ́ẹ̀ yẹn báyìí a bá ń fẹ́ kí Ifá yẹn a sọ fẹ́ ni ẹ pé kó lọ ṣe tutù àwọn àgbàlagbà oyé kó dẹ̀ máa ṣe kẹ́ èṣù láàlú dáadáa ayé ò ní mú wa ayé ò dẹ̀ ní bá wa jà má dẹ̀ sọ pé kó sá fún èèwọ̀ fún ọgbà díẹ̀ torí ojú kò má jẹ̀wà kò má dẹ̀ jẹyin kò má dẹ̀ jiyàn òye báyìí bá ti dá Ògbèrùkúsá yẹn fún yàn ni o Ifá yẹn mo kì lẹ́ẹ̀kan tàbí ìjẹ̀mọ̀ kó máa jáde ń bì Ifá yẹn ní ibi ẹwà kí ẹ wá dá fúnra wọ̀ ṣàṣà tí ń lọ́jọ́ olómi róró ẹbọ náà kún wá ṣe ǹjẹ́ ibi ẹwà kí ẹ wá wọ ẹgbẹ́ mi ẹ wá bá mi ibi ẹwà kí ẹ wá bá mi ìfàsọ̀gbọ́n aṣọ fẹ́ nìyẹn pé kó máa ṣe sàrà fẹ́ lẹ́gbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀run kó máa ṣe sàrà fún tán bá ti wá fẹ́ kí wọ́n aṣọ fẹ́ nìyẹn pé kẹ́nìyẹn máa retí ìrè òkèrè ó ti padà dé báyìí àti rí Ògbèsá bá ní oró wọn ó tù wọn bó ní dẹ bá ṣe mọ̀ rìn tó ní dẹ ẹsẹ̀ rẹ̀ ṣe ń ró wọn dábà fìjàgbèrú lọ́jọ́ tí ń ṣàròyé ilé alápà ilé ẹbọ náà kún wá ṣe àfìjàgbèrú omi lèmi ìbọ̀ torí ẹbọ àfìjàgbèrú àsọfẹ́ ni ẹ pé nǹkan tó bá sọ pé kó ṣe kẹ́ni ẹ most important kó ṣe iṣẹ́ ni kó gira kó force ara ẹ̀ kó lè ṣe nǹkan yẹn kiri yẹn lè wọlé with force tí ò bá ṣe eré yàn ní wọlé torí pé Ifá yẹn mo máa sọ pé kò sówó lọ́wọ́ ẹni yẹn ṣùgbọ́n ṣe ni kó lọ wá owó yẹn lọ́nà kọnà láti ṣe nǹkan yẹn kí ire yẹn kó lè wọlé kíákíá wọ́n bá dá Ògbèsá fún yàn pé yé bẹ́ẹ̀ yẹn
bí Ifá ṣe wí. Ifá yẹn tó bá dẹ̀ dá fún yàn, Ifá máa sọ pé ẹni yẹn onítùnú ni, ẹni tó ní àmọ̀já tó máa ń wò pé kó máa fojú yìn náà nǹkan títí tí nǹkan yẹn máa fi bàjẹ́. Òdúdúdúrú dáfẹ́ ẹlẹ́mọ̀já ẹbọ náà pòun wá ṣe, wọ́n ní kí ìwọ ẹlẹ́mọ̀já ẹbọ wá rúbọ. Kí lẹ́bọ ẹ̀ wọ́n ní àìsàn tó ń ṣe lára yìí kó lè gbàbì kan lọ náà bá yún ẹran fún, ló bá wò pé àwọn babaláwo fẹ́ jẹran, wọ́n ṣe fẹ́ gbẹran lọ́hùn, ló bá lọ rí ẹran lọ́jà, ló bá gbé wá sílé aláwo, ṣe bóun ló fẹ́ lò, aláwo kọ̀, ó bá rúbọ sí nǹkan tó ń ṣe lórí ẹ, ó bá kúrò bọ́ sọ́rùn, ó tún lọ rọrùn ẹran, ó tún fún aláwo, ó tún bá rúbọ sí nǹkan tó ń ṣe yẹn bọ́ sápá, ó tún lọ rapá ẹran, bẹ́ẹ̀ ló ra gbogbo oríkèéríkèé ẹran. Aláwo sọ pé ó sùn, ṣe bóun ló lọ lówó tó ń rà, ó fi ń ra nǹkan. Àwọn tó wá ń gbógun tì tó ń bàjà nǹkan tó fẹ́ jẹ, tó fẹ́ fi gbàdúrà ẹ̀ gangan kò rà á, wọ́n bá bọ́ sínú ẹ̀, wọ́n bá bẹ̀ sí ní ponú ẹ̀, kò wá rójú tọ́ ara ẹ̀, ó tún padà Ifá yìí náà tún dáa fún un, wọ́n bá ní ẹran ẹ̀ ẹyọ kan ní tẹ́lẹ̀, ó wá di méjì. Ṣàwọn pé ó ti ní túnú nìyẹn, tó bá ní túnú ó yẹ kó ti ra ẹyọ kan yẹn kó ti ṣe jẹ́jẹ́. Wọ́n máa sọ fẹ́ nìyẹn pé ó ní àmọ̀já kó má lámọ̀já, tó bá dá ògbèrè kó sá fún yàn, oyè Ifá ṣe wí. Wọ́n á dẹ̀ máa sọ pé tó bá dá fún yàn kó jẹ́ pé ìgbódù ló ti jáde, wọ́n máa sọ fẹ́ nìyẹn pé ọlọ́dẹ wà nílé wọn, wọ́n máa pa láṣẹ pé èèyàn kan ń tẹ̀kọ́ nílé wọn, wọ́n ti ń ṣẹ̀kọ́ dáadáa nílé wọn rí. àwọn ọ̀dà sáà mi ń sìn ògbèrè kó sá ló sọ bẹ́ẹ̀. Ifá ní àtẹ́wọ́ ní yányánké, àtàpàkò ẹsẹ̀ ní nígbàdo òjò, òjò múnukún dáfẹ́sẹ̀ kó gbè, ètò gbọ́mọ ẹrùkè àjà torí ikú ẹbọ náà pòun wá ṣe. Ǹjẹ́ ikú wá mi délé ò bá mi, kèrègbò fìfo ẹ máa kú àrìn dànù. Ẹjọ́ wá mi délé ò bá mi, kèrègbò fìfo ẹ máa kú àrìn dànù. Gbogbo ẹbí wá mi délé wọn ò bá mi, kèrègbò fìfo ẹ máa kú àrìn dànù. Ifá ṣe pé sọ́ni ẹ̀ bá ti rí ògbèsá. Ifá ní ògbèsáré ilé ọ̀sán sáré oko, wọ́n á sọ pé ẹni yẹn tó bá da fẹ́ nìyẹn. Ifá yẹn máa sọ fẹ́ nìyẹn pé gbogbo ibi tó bá dé kó máa ṣe dáadáa, kó máa lóòótọ́, kó dẹ̀ máa lọ́yàyà, kó dẹ̀ láwọ́, kó má máa dì, kó má máa show two purpose, kó má máa sọ pé òun ló tó yìí. Ifá ní kó má máa ṣe bẹ́ẹ̀ torí pé ire ò jìnnà sí i, torí pé àwọn tó ń gbé ga sí yẹn tó ń wú sí yẹn wọ́n fẹ́ ṣèrànlọ́wọ́ fún un, ṣùgbọ́n attitude ẹ̀ òun mú wọn step back. Ó gbé ń sáré lé ọ̀sán ń sáré oko, ó lọ dáfẹ́ ní ayé kan. Wọ́n ní ìwọ ẹni tí ayé ń kàn yìí, àsìkò títí ẹ káyé lè mọ̀ sí dáadáa ni. Bẹ̀rẹ̀ bá sọ pé ibi tí èèyàn bá dé kó máa ṣe dáadáa, kó yàn mọ́ra kó má dì. Orúbọ gbà tí ẹni ayé kan délé ayé, gbogbo ẹni tó bá ṣe papọ̀ láyé wọn dá, títí ẹ̀ náà dá. Ló bá ń yanu kó tó, òun ní Ifá bọ́ sí lẹ́nu. Ló bá ń pé ṣé ire o, ẹni ayé kan ṣayé ire. Ṣé ire o, ẹni ayé kan ṣayé ire. Wọ́n sọ pé kẹ́ni ẹ máa ṣe dáadáa, bí tó bá dé kó máa ṣe dáadáa, kó jẹ́ kọ́mọdé sọ̀rọ̀ òun dáadáa, kágbà kó sọ̀rọ̀ òun dáadáa, àtònílá àtàlejò kan sọ̀rọ̀ òun dáadáa. Nígbà tí rí ògbèrè kó sá